Africa Content TV. ẹ̀gbọ́rú bàtà pẹ̀lú o sẹ́mi náà pé ní máa rí lé wa àmọ̀ràn sí kò níyà ẹ̀gbà bíbí bọ́sàdà ìgbọ́dọ̀ orí máyélé ọdún pè ní lọ́mọ ọ̀dọ́ wa. bàbá agbọ́wọ́ bí wọ́n lè rí ibi ìdílé ló tẹ́rí ẹ òfò lọ́rọ̀ ẹni lọ́dọ̀ òdìdè rẹ̀ káàkiri wa. sẹ́mi náà pé ní máa rí lé wa àbọ̀rọ̀ tí kò fi yà tàbí ní bọ́sàlá ìgbọ́ lórí báyélé wọ́n tún máa pè mí lọ́mọ ọ̀dọ́ àgbà. agbọ́wọ́ bí wọ́n lórí ibi ìdílé ló tẹ́rí ẹ sọ òfò lọ́rọ̀ ẹni lọ́dọ̀ òdìdè rẹ̀ káàkiri wa. bíbírí olúyọ̀lé ọmọ ìbàdàn ọmọ alábìrán lórílẹ̀ tí wọ́n bí mi sí wọ́n ń pè nílùú bèsè ọ̀gọ́ náà ti bá kọrin akọrin ìṣẹ́yìn máre nínú eléré ẹ má fojú dìnnà ní kò sáàdé tó ìlú karùn kókó lóyò ọba oníyọlá màmá ló ń bọ̀ ọba oníyọlá bàbá mi action bàbá olówó lẹ́rí ẹ̀ bàbá dírí àdóbà èèyàn ló sọmọ ni èèyàn bàbá mẹjọ èèyàn bíyọlá máa wòjú ẹ àforí ẹni action ẹni tó fẹ́ ní fún rè ó máa tó nǹkan òbí ẹni nìkan ló lè súré kò tó ń lọ kò sẹ́dá tàbí inú ṣàdúrà bẹ́ẹ̀ fún ẹ ojú lárí ta ló rọ̀kàn ọ̀rẹ́ mi ẹ̀rín lárí ta lórí inú ọmọ ẹ̀dá ìyẹn o tàbí ní jẹ́jẹ́ ní káàsì tó bá ń rí jẹ́rí mú láwùjọ ènìyàn fọgbọ́n sí ọ̀rẹ́ mi torí inú níbí ni kò kàn dá ìmọ̀ wá wú o. àròjọ òdò dídí làwa wà yìí. àròjà òjò dídí làwa yìí o. gbòòrò báwọn tèmi ti máa lọlé lọ sùn ni. bí o máa máa gbàdúrà dé mi o mo dúpẹ́ ẹsẹ̀. kéésì mi ní Saheed Òṣùpá. àwa tá ń jí owó olóhùn lò. ọ̀gá mi súpò kú kálẹ̀ súpò. òsì alábẹ́rẹ́ máa ń wọlé níbẹ̀ yẹn. àwọn tọ́ba lọ́la lálùmọ́lẹ̀ ní odúpẹ́ ṣe. ẹsẹ̀ mọ̀fì ó yẹ kó ti lọlé rẹ̀ lọ́sùn. àgàgà bàbá olówó mi action. ó yẹ kí bàbá ti lọlé. ìdírí àlọ́ máa kán lọ sùn. àmọ́ torí ìfẹ́ o fẹ́ni sọ́ba lọ́la ló jẹ́ dúró ẹ̀rọ yìí.